Ẹ káàbọ̀ padà sórí ètò Ògbóǹtọ́ Reality Show. Olúwa ṣeun àpèjì olóòtú ètò ní. Ẹ fẹ́ nǹkan fìdílé ẹ̀dẹ̀dùnmọ̀ fìtí gbéyàwó ọ̀rọ̀ ṣe rí i. Àwọn bọ́ọ̀ sọ pé wà fún ìlú fún òun dín báyìí lọ. Ìyẹn tó ní kò tó kó bọ̀ mí ní odi èmi ìwọ yìí ní 100,000. No o, yẹn ṣàánú ẹ̀mí àpàtàn papọ̀. Ó ti bọ̀, gbà tó ti bọ̀. Wá dìde. Èmi ò ní ìdíkà ẹran ta. Ọ̀tọ̀ ṣe tọ́ tó ṣe wà nìkan. Allow me to put it in your party bọ́ mi wò di ó máa ti fẹ́ bọ̀ mi wò di ajíyàn tó gbé lọ́wọ́ 200,000 yẹn mo fẹ́ máa bí tó kó òdì fún nílẹ̀ fún ilẹ̀ ṣé lóòótọ́ àti ṣeun gbà tí mo ti bá lè jù nínú sitiróòmù alájì ọkọ̀ orílẹ̀ bá wọn àwọn kan tí ń dé fìlà ní gbọ́dọ̀ ń lọ àwọn fẹ́ jáde nínú kẹ́mi lẹ́jẹ̀ sọ fún wọn pé ẹ̀ ráyè nínú agro tí wọ́n mú sọ pé arákùnrin ti dúró tipẹ́tipẹ́ àlejò ọgbọ́n ní bá wà lágbo máa ń da yín lóhùn tí a bá sọ pé ẹ̀ lè dúró tí a bá sọ pé ẹ̀ lè sọ fún wọn máa lọ àbọ̀ mọ̀ pé máa padà wá bá mi má ṣe báyìí fún mi fún mi kókó àlejò sáà sọ fún mi pé àwọn máa pè é ìjókòó lálàjẹ nìyẹn mo dọ́là dé mi gbọ́n mọ̀ pé mo dùn ún òkè nǹkan alájú tóbi ó dẹ̀ tí ó bí sókòsí wọ́n ìjókòó lè tó gbàdúrà mo dùn ún ìjókòó ara kan ra mo ti mú tí náà definition wà láàrín táwọn yẹn ṣe ló pé ọ̀tá mi ti dìde sí mọ̀ pé rọ́bìṣì ni ọjọ́ smile yẹ kí n máa gbà lọ ọmọ òpin ọmọ bẹ̀rẹ̀ sí mi ọdún máa bẹ̀rẹ̀ ọdún aláàjì mi báyìí owó ti pẹ́ tí mo ti gbé aláàjì náà ju bẹ́ẹ̀ tó máa sọ so ṣáà wá sílé ọdún aláàjì mi fẹ́ sùn ìyá yẹn mi dẹ̀ máa sùn nígbà kí sùn aláàjì mi kìíní kan àwọn ìyàwó wọn aláàjì lè sinmi yàrá wọn o wàhálà àwọn ìyàwó wọn ò bí wọn dá láti bá dún wọn tán gan ó gbẹ̀yà rẹ̀ lọ ni tó fi mọ́ ìyá àwọn tó bá dún ẹ̀ tó pẹ́ àdéhùn àdó ẹ̀ tán wá wà yá aláàjì àní má dọ̀tí ni wọn ó gbẹ̀yà yàrá ẹ̀ lọ ni kì í ṣèdọ̀ ló wá sùn sí bọ́tò òun yìí ló máa sùn wọn àtàwọn wá tó ní sí kó má wọlé kó máa ṣe àmúhùn kí ló fẹ́ jẹ wọn ní àmàlà olóògùn fún mi táwọn bá ti gba àwọn abàrà lọ́wọ́ wọn àti máa yẹn báwọn ti ṣàtúbà máa yẹn àti ṣeun lóde ẹ̀kan rú àwa yìí èmi ti sùn ló ń tèmi kí n bẹ́gi díbẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ nígbà yẹn normal life story náà ni àwọn àbúrò wọn wà òkè o wọ́n ṣe dáadáa kódà wọ́n ti fi tó ṣe common interest tó ṣe common interest ló wà ní js one àti bọ́ sí js one ṣó bọ́ ṣe báwọn ṣe ṣe àwọn àbúrò ṣe dáadáa ó yá wọn ní pé kán bọ́ sí public school tó rà lájì primary school ló máa ti wọ́n ní private js one by public school ló máa bọ́ sí àmọ́ èmi ṣe kó rárá o private school àwọn àbúrò mi máa lọ bó ti ní tó wà lábẹ́ alájì ń sanwó iná dẹ́yìn ẹ̀ pàlàjì àwọn owó kan nídìí nǹkan ni mi jẹ́ ń béèrè kí n tó ṣe fún wọn àbúrò mi wà òkè ó sì tẹ̀ mí fẹ́ kàn lọ tẹ̀tẹ̀lẹ̀ kàn lọ sí boarding school bọ̀ mọ́ rò pé àwọn kan lọ sí boarding school mi mọ bó ṣe máa lọ máa ṣe wọ́n bẹ́ẹ̀ so eléyìí mi ṣì ń wálé mo ṣì ń rí wọn ó dà gan mo fẹ́ lọ rent ilé pé kí n máa kọ́ máa gbé bọ̀ mo pé lọ rent mi sí bá ń gbé táwọn fún wá mi wá tó ń ṣe gbé ọkọ mi ẹ̀mọ̀ oríṣiríṣi nǹkan là ń gbọ́ káàkiri ní iṣẹ́ àgbà ká mọ́ ṣé wàá rí Ismail jésù díẹ̀ fún ọkọ Ismail ṣe Ismail olórí burúkú ayé àti àwọn ìkan nínú àwọn tó ń gbénu compound wọn tí wọn dó nígbà tí mo wá ìyàwó ẹ̀ sì padà mọ̀ torí yẹn ò fi mí lọ́rùn sílẹ̀ kò sí tó fi lọ́rùn lẹ́nu wọn so mo ṣe ń gbowó lọ́wọ́ yẹn ìyẹn sì máa ń pè mí ìgbà tí wàhálà sí lẹ́nu ìyàwó tí àti ìyẹn wọn sọ pé ṣe bí ọmọ tẹ́ mú wálé ọmọ tó mú wálé kẹ àbúrò òun lẹ́ ń dókun nìkan àbúrò ẹ̀ kẹ àbíkẹ́ fẹ́ abọ́mọ kọ àbí ọmọ ìyàwó bàbá ẹ̀ tó wá ń dó mọ́ bí tó wá ń ṣe kíní kan mọ́ bí so Ismail ọ̀rẹ́ wájú Ismail gan wọn àti bọ̀bọ́ yẹn wọ́n ṣáàjà pé òun mú wá bẹ̀rẹ̀ sí baládé ṣe kíní kan ìyẹn pé ṣé ẹni wọn ló ti gbọ́ ní ìyàwó ẹ̀kọ́ ló ń sọ̀rọ̀ evidence kíní kan wà pọ̀ bọ̀ sásì so Ismail wá pè mí àti pé mi máa lọ síbẹ̀ fún àwọn àdúgbò ó gbọ́ kí ló wà láàrin wa àti ọ̀dàgbọ́já ní ọ̀dàgbọ́já o ní tó wà ní yàrá kíní kan sọ̀rọ̀ ní ló tẹ̀ ń jagun wọn kò fún mi nígbà tí ní pa kí ló wà ní wàá sí lágbẹ́jà mo ń sọ fún ìkó ó máa pa ẹ́ ní o wọ́n sọ pé wà láàrin ìrìn àti wọn ògùn fi question béèrè question lọ́wọ́ mi àbí ó dà pé òun ń wú ẹ lọ àbí ló bá mú bẹ́ẹ̀tì tí mo sọ pé ó láì máa bẹ́ẹ̀tì mi ó di pa yàrá mi mo ní nǹkan tó wáyé kó wà láàrin wa náà ló wà láàrin wa wọ́n bá ní ìmọ̀ àtàwọn fẹ́ràn náà ṣé ìwọ fẹ́ fẹ́ mi ló bá ní ìfẹ́ra èmi ìbáyìí ẹ̀dẹ̀jọ́ méjì máa bọ́ náà lé ọlọ́run bá má jẹ́ mo gbọ́
òun sọ pé kó má ṣe kíní kan ni kó má dáná lẹ òun fẹ́ mọ òtítọ́ ọ̀rọ̀ ni mo ti wá mọ òtítọ́ ọ̀rọ̀ nísìnyí so ìwọ tó gbogbo tó wá gbé ohun tó wá gbé yẹn tó bá ti sílé òun ní gbogbo àwọn èèyàn tó wà ní kọ́ńpáǹdì ni wọ́n máa wọlé máa máa bá ẹ lájọṣepọ̀ ní wọn parọ́ nígbà tó ń wò wòdó dáadáa tí ẹ bá dé mọ̀ wòdó dáadáa èyí ò dùn náà ṣe ti nà mí tán ẹ sílẹ̀kùn jẹ́ kí n máa lọ wọ́n ní ò lọ sẹ́ni wí ẹ̀ mi ì sí lọ sẹ́ni wí ẹ̀ o ní pé ṣé wọ́n ń dó mi ó dé ní yẹn pé wọ́n ń dó mi ṣé kò tó pè mí fún nìyẹn tó bẹ̀ mí bẹ̀ mí kí n wá mo ní mo sọ fún ẹ pé o ò ní làákàyè nínú èsì wà ní ọ̀pọ̀ ìlú ẹ̀ lé mo ní gbòòrò tó pé last time náà tó bá rántí nígbà tó fi máa bá mi ṣe orí burúkú yẹn náà ó fi bẹ́ẹ̀ ti nà mí tó hàn lára mi mo ní ewu nǹkan tó ṣe ní ìṣẹ́ tó fi bẹ́ẹ̀ ti nà mí gbogbo ara mi tún wá bó mo ní kí ló kàn yín bẹ́ẹ̀ ṣẹ́yìn ìyá mi àbẹ́yìn ni bàbá mi ni ẹni tí bá rí kí n dó wọn ni èyí kìí kan òkú méjì máa bọ́ ní ilé àwọn adé bá ń gbalẹ̀kùn ẹ máa lọ́n ti yín ẹ fi lẹ̀ ó ti ya wèrè ni ìyàwó ẹ̀ tó máa ń nà ló máa pè mí àwòrè láṣílẹ̀kùn kó máa lọ àwọn èèyàn bá sọ pé bàbá lágbájá yìí náà sílẹ̀kùn bàbá lágbájá ẹ sílẹ̀kùn ẹ jẹ́ kó máa lọ ẹ sílẹ̀kùn ẹ má ṣe ọmọ ọlọ́mọ léṣe kí ni sí ń bẹ̀ sójà àbúrò yẹn àbójọ́ ọmọ yín ni wọ́n ní ṣé ìfẹ́ ṣorí burúkú ẹ bá dá sọ̀rọ̀ yín sí wọn máa ṣorí burúkú ni o òṣùwọ̀n tó kàn yín bẹ́ẹ̀ o. ìyẹn fi lẹ̀ jẹ́ kó tẹ̀fẹ̀ nù ẹ̀ mo ní jẹ́ sọ fún ẹ tó bá tún rí ojú mi yìí gbé orí lójú àlà tó bá tún rí ẹsẹ̀ mi inú ilé ẹ̀ gbé ojú àlà ẹ̀ ló ti rí mo ní wò èmi àti ẹ views one tá a máa ṣe láti ń ṣe yìí máa fi fóònù kejì record ẹ o ó lè máa wò ó gbà tó bá ti close ẹ up ṣùgbọ́n kó bá sẹ́ni view one síyàn tó di view ẹ lẹ́ẹ̀kan báyìí view one sì ni ò lè view ẹ padà mọ́ ní tó bá record lẹ́nu wa máa padà wò ní bẹ́ẹ̀gì lẹ́nu mo ṣe jẹ́ fún ẹ lẹ́nu mo ní wò ó ní rí mi mọ́nú ilé bó ṣe bọ́wọ́ sí bọ́ọ̀lù yẹn òun ní rí mọ́nú ilé lẹ́ẹ̀kan náà akẹ́kọ̀ọ́ kì í ṣe bẹ́ẹ̀ ṣé ò nífẹ̀ẹ́ ni mo nífẹ̀ẹ́ ni ṣe fẹ́ pa mí ní ojú ọmọ adé ní kò sí nǹkan tó fẹ́ sọ òun bẹ̀rẹ̀ sí bọ́lẹ̀ lójú òun bẹ̀rẹ̀ sí sọ pé owó bó ṣe nà òun ó lóun á fòrú ẹ̀mí àfẹ̀gbọ̀n nínú tó nà òun yìí ó yẹ kóun fẹ́ tó pa mú ẹ kó ń nù ẹ ó ní bòun ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ àbí kóun pa àwọn bọ́ìsì fún ẹ òun ò ní ṣe bẹ́ẹ̀ fún ẹ ó ní àmọ́ wàá gbà pé ó ṣe nǹkan tẹ́nì kò ṣe rí ìwọ òun á fòrú ẹ̀mí ẹ jẹ́ kí n máa lọ olóhùn wa dìde òun á lọ kìnìún orí pàgbà rẹ̀ ti lọlẹ̀ o nígbà tó ṣe mú bẹ́ẹ̀ tí ọgbẹ́ rẹ̀ sì ṣe òun ò lọ́ba o òun á lọ́lẹ̀kùn bá mi lọ́wọ́ wọn ní ní sùúrù Jùmọ̀kẹ́ ní sùúrù kì í ṣe bẹ́ẹ̀ Jùmọ̀kẹ́ ní sùúrù ó bẹ̀rẹ̀ sí sunkún ní ẹ̀ tó bẹ̀rẹ̀ sí sunkún ní oní òkò sẹ́kùn tó fẹ́ sùn èmi ló fi bẹ́ẹ̀ tì ní èmi kò sẹ́kùn tó máa sùn wàá máa sùn ni màmá wò ó èmi àti ẹ bí ó dá ìnà kù wọ́n ní má ṣe bẹ́ẹ̀ fún Jùmọ̀kẹ́ kí má ṣe báyìí fún mi kí má ṣe kí ni fún ẹ owó ṣe náà kí ló dé tó pé o jẹ́ o ṣáà máa nà kó máa gàgàbà lẹ́yìn lórí ṣé mo jẹ́ ìyàwó ẹ̀ ni ìyàwó ẹ̀ tó lọ òde lọ gbé padà sí mo ní kó má gbé ìyàwó ẹ̀ padà ni kí ló tó wá nà mí business ló dé mi àti ẹ̀ papọ̀ tó bá ń dó mi gan business ni ẹ tó sọ pé mo dẹ̀ ń dó ọkọ òun náà business ló dé mi àtọkọ ẹ̀ papọ̀ ẹ̀yẹ́ mi sọ pé business orí burúkú ló dé mi àtọkọ mi papọ̀ wàá gbà àṣìgbà kan mo ní òkè má ti lọ tán kó wá bá mi tó má ti dé báyìí kó wá bá mi sílẹ̀kùn jẹ́ kí n bọ́ síta sílẹ̀kùn jẹ́ kí n bọ́ síta ó ní mo ní sílẹ̀kùn jẹ́ kí n bọ́ síta ó ní sílẹ̀kùn jẹ́ kí n bọ́ síta sílẹ̀kùn jẹ́ kí n bọ́ síta mo ṣe fẹ́ já ilẹ̀kùn yẹn mọ́ lọ́wọ́ nìyẹn ó kàn tì sí bẹ́ẹ̀ jù ó ní tó bá ti máa lọ lónìí mi òun jẹ nígbà ó rẹ̀ gidi aṣọ tó wọ̀ lọ́rùn ó já sọ yẹn ó já sọ yẹn nígbà tó já sọ tó ń wọ̀ ó tí òun wọlé tó máa fi kọ́ bọ̀ lájọṣepọ̀ inú sàṣù ọ̀sọ̀ bóyá ṣe ó ti wọ́n sípá ó bọ́ńbọ̀ náà òun ṣàmà kú ìgbà ilé ìṣá ní ìsìn àwọn tó ṣe tó ń bẹ̀rù pé jọ tó rí ọlọ́run náà ó jẹ jọ ó jẹ kò sí nǹkan tó fẹ́ ṣe kò sí nǹkan tó fẹ́ sọ ohun ìwà ìgbà ẹ̀mọ́ ló ń sọ ṣé bó ti ṣe nǹkan tó fẹ́ ṣe àwọn tó ní nǹkan tó fẹ́ ṣe ni ìjọba ó tó ní nǹkan tó fẹ́ ṣe ṣé kí n tó ṣe fún ẹ o ṣe pé kí n dẹ̀gbẹ́ ni àbẹ́nìtì ó láìsítáì tó ṣe ni ìgbà ní immediate bẹ̀rẹ̀ sí sọ fún ó ń ṣubú gbogbo yẹn gbogbo ẹ̀ sì mú bẹ́ẹ̀tì yẹn ó ń kábọ́rà ẹ̀ gidi gan ó ń kábọ́rà ẹ̀ dípé pé ibi tó fi ń na ara ẹ̀ yẹn ibi ẹ̀ ti bẹ́ fẹ́ jẹ ó ń na ara ẹ̀ gidi gan
pé àjù tó lè lóhùn owó mo ti nara mi ìfẹ́ àfẹ́jù ni má bínú I'm sorry nígbà tó wá ṣe tó wà ní nǹkan tó fi rẹ̀ dà ó lóun wá wojú òun wá sọ pé nǹkan tó fi rẹ̀ dà olójú kò mú òun lọ òun ro sọkàn gbòòrò tí àwọn ẹ̀ ń gbé gẹ́gẹ́gẹ́ tí àwọn ẹ̀ lè ó lè ó lè fi àwọn máa láìpẹ́ tó bá tẹ̀ mọ́lẹ̀ nǹkan tó wá sọ̀rọ̀ ẹ̀ dà ní òun wò títí òun ní òkè dáríjì ẹ̀ ó jẹ́ stop ó jẹ́ má ṣe rẹ̀ léṣe ó ní rárá dáríjì mi dáadáa dáríjì mo dáríjì ẹ̀ sẹ́ẹ̀ nígbà òkè ló wà lọ́wọ́ ẹ̀ wá fún òun ní tọ́ọ̀pù ẹ̀ kan ìwà wọ̀ ọ̀rọ̀ tó ń wọ̀ ṣe ìṣòro tó ń wọ̀ ní àwọn tó bí táìtì yẹn bí kinní kan ni òun lè wọ̀ mọ́ ó fún òun ní nǹkan tó máa wọ̀ òun wọ̀ sí i àwọn short nìkan yìí náà òun wọ̀ sí i wọ́n ní ó jẹ́ kó máa lọ lé wọn nínú tó bá ti lọ sọ pé wà padà sọ pé lọ́hùn wọ́n ní ọlọ́run máa padà wá ní sọ pé ọlọ́run sẹ́ẹ̀ ó yà ti rẹ̀ sí pé àtọ́wọ̀n bá ti padà kí báyìí rí fún un ó máa padà wá sẹ́ẹ̀ ó ti ṣe ìwọ náà kọ́ lọ́nà rẹ̀ tó rí báyìí ó máa padà wá òun máa ṣẹ́ndì owó sóhun kóun fi pé nọ́ọ̀sì ní òkè pé sí wàhálà nígbà tó bá ṣẹ́ndì owó sóhun ó ṣẹ́ndì 10k sóhun olówó ẹ̀ náà nìyẹn 10k náà ni àwọn tó bá kàn fẹ́ pínlẹ̀ mi máa béèrè owó tó lágbára lọ́wọ́ ẹ̀ báyìí ló nítorí adé ṣọ́ọ̀bù ẹ̀ àbíbí ilé èkó àwọn tó bá ń ta àwọn electrician kìíní yẹn tó ń gbọ́ fún electrician tó wọ́n kó máa kò sí nǹkan tẹ́fẹ́ tí ò sí nílé tí ò sí ní ṣọ́ọ̀bù ní kí ló kàn ṣé òun ló ń kó bá ní ṣé bí nǹkan tó mọ̀ jẹ́ lóyò ó ní ìyẹn lọ bẹ́ẹ̀ ó lòun délé òun ti ṣe ní kó nǹkan fún mi ní gist ṣáìdì ibi tọ̀dọ̀ yẹn nìyẹn òun ṣe ń padà bọ̀ abẹ́ ó ní ṣẹ̀wárí tó wà lábùjá ń tiẹ̀ tó bá kàn sọ fún pé mo wà ní àdúgbò ẹ̀wà òkè wa olóde máa ń wálé every 3 months ni àtúnyà ó sọ every 2 months lórí tòun ó ní wọ́n wá nígbà mi kò ní yálé o àbúrò ni mo kò wà nílé ó ní wọ́n rò pé wọ́n lè tó wá tún lọ bá obìnrin míì tí abẹ́ ẹ̀ tó náà tó sin abẹ́ tó náà pàdé iṣẹ́ jáṣẹ́ nìyẹn kí lóun lè ṣe ó ní bàtú lọ sí ọ̀dọ̀ àwọn tí ń ṣe nǹkan ọ̀dọ̀ bàbá yẹn níṣàdí láti ṣe mẹ́jọ dárúkọ bò fún Ogun State nígbà táwọn débẹ̀ àwọn ará rẹ̀ ní mo gbé fún yín ẹ lóògùn o nìkan náà ẹni á sọ pé tí òun bá lè pé tóun bá ti bẹ̀rẹ̀ kóun dákàrà fún un ni òun kọ́ sọ fún mi nígbà tí gbogbo obìnrin gbogbo àwọn tó ń dákàrà ni ó ń ṣe o so wọ́n dẹ̀ wí kẹ́ máa tó bá tó gbogbo ìyàwó nígbà tí dákàrà fún mi kẹ́ sọ pé òfin nǹkan síbẹ̀ ẹ ò pín mọ̀ nǹkan tó dín mọ̀ pé mo máa ń lo nǹkan oríṣiríṣi ni kò sí nǹkan tí mo lè dárúkọ nígbà tó ń ṣe wọ́n ní pé ó tó bá ti ń bọ̀ ní bó ṣe ń pò ní tí ń bọ̀ ti wà ní kí nǹkan mọ́ àkàrà yẹn ni ọwọ́ lòun fi lọ ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ nǹkan dín dídùn olóhùn dín ju bíi 12 lọ dín òun náà gbé sínú ó làbò ṣe jẹ́ báyìí pé bó ṣe sábà ní ọkà ìṣe ta sánsán bíi wọ́n abáyé ṣe mọ̀ pé òun lẹ́ẹ̀kọ́ òun kéré fún nǹkan tó wà lókà ṣe pé mo rí pé nǹkan tó máa ń jẹ náà fún wọn ní òkè pé ó jẹ́ kí kọ́ ẹ̀kọ́ òun ó wà mú ó jẹ àkọ́kọ́ ó jẹ kẹta ó lóun náà lè jẹ́ ń bẹ òun jẹ́ ó ní ìyókù tó kún wò pé tó bá ti jẹ mọ́ nǹkan máa sọ dànù torí pé òun ò lè fún èèyàn kankan tó wọn bá ń pòun fẹ́ dé mọ́lẹ̀ o ó ní bó ṣe sọ pé ó wá sọ fún pé Aliu you go chop sọ pé no problem sir ní òkè wàá jẹ tó bá ti dé òtẹ nǹkan nígbà táwọn dé òtẹ tó bá fẹ́ gbé fún ẹ má gbé kára fún wọn ẹ fún wọn lórúkọ lọ́ra nǹkan mìíràn náà wọ́n ṣe nǹkan pé àpàdà ìjàkà níbi tàn wọn tákàrà bá ti pọ̀ jù àti kí àwọn àpọ̀ṣù àwọn náà bá mẹ́rẹ̀ ọkàn inú sáà mọ́kà ní ojú ọkàn sí òun fẹ́ jẹ méjì ọkọ̀ ọ̀rọ̀ jẹ́ kí n gbé kí n jẹ́ kó náà test bẹ̀ kí dẹ́rẹ́bà náà test bẹ̀ òun náà yí òun ti bá wọn mú òun ṣe fẹ́ sọ̀rọ̀ lóun bá ibi dẹ́rẹ́bà ṣe test bẹ̀ mọ́ ó mú jẹ méjì tó kù dẹ́rẹ́bà yẹn mú ó jẹ́ lọ́n tiẹ̀ àwọn ibi táwọn fẹ́ wọ̀ lọ òun ṣàbẹ̀ ní pé òun fẹ́ fún ní nǹkan jẹ ó lè jẹ́ ti òun so that ẹlòmíì nígbà mú un lọ bó ṣe ń náwó fún òun náà ti ṣe dẹ́rẹ́bà ti jẹ́ ní àkàrà mò ń bọ̀ nípa ní àbẹ̀rẹ̀ náà ó ní aṣáájọsọ ọ̀rọ̀ agreement rẹ̀ pé a máa fún mi salary pọ̀ sọ pé mi ò ní Abuja ó ní mi fọ́ pé wá sí Abuja so that you be my wife in Abuja ìyàwó mi àti ìyàwó mi bí báyìí mo ní ṣe fẹ́ fẹ́ mi yes I want to marry you this gap yẹn ẹ̀dùn máa gbọdọ̀ mọ́ ní kí ni
ọ̀rẹ́ wo lèmi àti wọn jọ ń ṣe náà ó ní ọ̀rẹ́ a máa jọ kọ jẹ́ǹtì sọ̀rọ̀ ẹ̀ ni lẹ́kọ́ ni jẹ́ǹtì sọ̀rọ̀ ẹ̀ kẹ́ àwọn òwò ṣe àìká máa ṣe gbogbo ẹ̀ ní déjẹ̀jẹ̀ kì í ṣe pé bóyá májíìkì làkàràkà tí ń ṣe lára ẹ̀ rárá o ṣe wọn pé ó ti lùgbà di abẹ́dẹ̀ tẹ́lẹ̀ so àwọn jọ ń ṣàṣọ̀rọ̀ níbẹ̀ ìwà ọ̀bọ dírẹ́fà tó jẹ àkàrà lé ṣáyé wọn ò bàjẹ́ báyìí ṣé tòun ò ti bá òun báyìí wọn ni àwọn ṣáàjọ wa ọjọ́ ṣe báwọn ṣe tó bá kọ́ sáré lọ sọ́dọ̀ bàbá yẹn ni ó ní ìyànà pàjá sí Ìjẹ̀bú ò tiẹ̀ jẹ́ nǹkan lẹ́sẹ̀ wọn fún mo ti débẹ̀ pẹ̀lú sàn bẹ́ẹ̀ ní kí ló kú jẹ́ mo ti ní kó má jẹ́ kó jẹ́ àfi tó bá rí nǹkan báyìí tó bá lè rí fún tó bá lè mú kó lè mú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ mi a máa lé e kiri ni o tó bá jẹ́ sí ilé òkè tó bá ti lé mi kiri ìyá mo lè fún ní nǹkan tẹ̀sán yẹn wàá mílíọ̀sì ẹ̀ mú nǹkan báyìí wàá fún tó bá yẹ ti fún bó ṣe wá yẹn ara ẹ̀ máa wálẹ̀ nǹkan tó mú yẹn kí ni ẹ̀ máa pa orúkọ yẹn lára ẹ̀ nǹkan tó jẹ yẹn òkè ó ní bó ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn ó ní bó ṣe kúrò nọ́mbà kan pè mí nọ́mbà wo ló ń pè mí ìgbà tó máa gbé bá jẹ́ àlè o ọjọ́ wọ́n sì náà wọ́n tẹ̀ yìí Abuja ìdí o ọjọ́ wọ́n sì náà wọ́n tẹ̀ yìí wọ́n secret wọ́n tẹ̀ yìí secret wọ́n tẹ̀ yìí if you come Lagos now abeg madam when you go get am no be say I go fit tell you wetin you wan tell me I dey hear you madam I no dey okay o na you I every time if I just sleep like this na you I dey think o madam no tell my oga o no tell my oga o are you okay o be just na me you dey think wetin concern me and you together abeg na abeg Aliu èmi àti ẹ ọmọ Haúsá èmi àti ẹ be like say you dey sick anytime wey you tell me this kind thing I go tell your boss baba ni abeg no vex I no go call you again I no go talk like that again tell my boss o bakote láti ọ̀pọ̀ ìgbà pé ọmọ àbókì máa ti pè mí ó ní wàhálà tó máa fi wá ni àjẹ́ kó rè ó ṣe ẹ̀kan àjẹ́ kó ṣe ń bẹ̀ ni kó lè fún ní nǹkan tó fẹ́ fún wọn oníbò bá fún bó ṣe wà yẹn torí o kàn fẹ́ pàdánù ni mo máa rógbò ayé mi lórí bí ti bẹ̀rẹ̀ pàdánù bí ti báwo ó ní ok kò sí wàhálà ọmọ nǹkan tó máa ṣe oníbò ṣe bẹ̀rẹ̀ ní kò sí wàhálà ọjọ́ tó wá pọ̀ àwọn bẹ̀rẹ̀ sí chat àwọn bẹ̀rẹ̀ sí chat àwọn bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ if you come now this one wey say you like me I be your oga wife o abeg no just do am secretly me my oga no know I just like you how much be your salary sef my oga dey pay me well na 120,000 me I dey collect your wife for how dey wan call forget that one abeg na you I want na you I like you dey baff so what do you mean I am not an illiterate now me sef go school àwọn Hausa tó máa di senator tó bá yá nílé yìí o ló ń lọ sí school I need economics òyìnbó ẹ̀ wá ń tà sí báyìí wọ́n tó lead the economics okay don't worry if you come Lagos me and you go see if you tell me say make I come Lagos today I go just tell oga say my mama sick I wan go Arawa I dey come Lagos come meet you don't worry anytime wey you wan come Lagos let me know just tell me okay if I'm ready I will let you know ọ̀nà ọ̀gá ẹ̀yìn tiẹ̀ tó wà lọ́fíìsì báyìí wà pè mí ni ẹ̀wọ̀n mo fẹ́ ṣe nǹkan kí ló ń ṣe tó ló fẹ́ ṣe nǹkan sọ fún mi màá gbá ọ̀sùn mẹ́rin fún ẹ òkè mi ti gbọ́ onígbà tó wà pọ̀jù tí wàhálà ọmọ Wàlíù ò jẹ́ kó ń gbádùn Àlíù ò jẹ́ kó ń gbádùn kò bá ní kó wá wọn náà lè bá dé Lagos kó wá bá òun ní ẹ̀nà pàjá dédé wàá mú lọ sí hòtẹ́ẹ̀lì kan àwọn wọlé síbẹ̀ ìgbà tó ní kóun fún un ti fi sínú fídíò méjì tó ń gbé dání ìjọ kó tutù so bóun ṣe débẹ̀ nǹkan ni Ali you go drink this thing ní madam maybe this thing I wan drink now na you gangan dey my mind ó lóun ti gbowó lọ́wọ́ ẹ̀ dáadáa wọn ò pé ìwọ gbogbo owó tó ti save òun ti gbà wọn wà tó wá dé táwọn ọjọ́ wà ó gbòógì wọn ní pé àfikún bóun lájọṣepọ̀ kóun jẹ́ fún ní pinnu kó tó wà lókè ó ní bóun ṣe gbà fún nìyẹn tó bóun lájọṣepọ̀ nígbà tó wọn lájọṣepọ̀ ní wà ní àyùsá ni wọ́n dókítà jẹ́ kó lo kọ́ńdọ̀mù yẹn wọ́n jẹ́ ká Haúsá kan kókó tiẹ̀ bóun jèdíjì ó ní
ó ní àwọn àjọ bí àwọn ìwọ táwọn bọ̀ wọn bọ̀ ti sọ wọn ni I mean drink this thing na this thing go hot now ó ní I go drink am ó ní pé drink am nígbà tó gbà lọ́wọ́ òun báyìí